lábọ̀ sí mi ògbẹ́ dáwẹ̀ yára lé. Kónílé máa ti máa parí fún àlejò òwe lẹ́tọ́ lọ ní yára lé. Yára lé o, ilé làwà o, ilé lábọ̀ sí mi ògbẹ́ dáwẹ̀ yára ìwálé. Àjàgà ilé lálejò ẹ̀dàpẹ̀ yára ìwálé o. Ilé lábọ̀ sí mi ògbẹ́ dáwẹ̀ yára ìwálé. Yorùbá ní ìdùn tí àwọn alẹ́ lọ́nùra rẹ̀ ní ọ̀rọ̀ ẹ̀ dákọ̀ yáda ìwálé. Àgbàdo tí àwọn alẹ́ lọ́nùra rẹ̀ lẹ́mọ̀ dákọ̀ yáda ìwálé. Ọlọ́mọdé tí àwọn alẹ́ lọ́nùra rẹ̀ lọ́kùnrin rẹ̀ dákọ̀ yára ìwálé. Ọmọ tuntun tí àwọn alẹ́ lọ́nùra rẹ̀ ló bá àtọ̀jẹ̀ dákọ̀ yáda ìwálé. Wọ́n lọ sáyé kò ní gbé wa lọ́mọ lọ. Àṣẹ bí gbọ́mọgbọ́mọ là á gbọ́. Ó sì wá di gbé bàbá kó di ìdí ọba. Ó sì di gbéyàwó gbọ́kọ̀ níbo láyé wáyé lọ́gán. Ìbà bàbá mi àkọ́kọ́ lúkọ ẹbọ tí ń pagúnlẹ̀rín. Wọ́n bí sẹ́nu. Èrè ni a ní ó kí ni lẹ́yìn ẹ̀kún lọ́mí lọ. Ìbà lọ́wọ́ òkèlè àkọ́bù èyí tí máa rọ̀ gangan bí. Kí láfẹ́sẹ̀ sọ̀rọ̀ lẹ̀ yóò ẹ̀ jáda ìwálé. Gbogbo ọba aládé o. Ìbà lọ́wọ́ pòjò tí máa légún wọlé kẹ̀rírí. Ìbà lọ́wọ́ nàjó ẹkùn tí dẹ́rù bọ́dẹ̀. Gbogbo ẹ̀yin bàbá mi ẹ̀dàpọ̀ ẹ̀dà ìwálé ọmọ yín fẹ́ pé ìsákéjì ọ̀rọ̀ gan ni. Gbogbo ẹ̀yin ẹgbẹ́ mi. Ìbà lọ́wọ́ bàbá mi tí rokoroko tí gbọ́wọ́ fújà lébìnrin. Gbogbo ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ̀dàpọ̀ ìjájọ́ sàṣọyẹ ìjájọ́ wíjọ́. Ìbà lọ́wọ́ bàbá mi tí rokoroko tí gbọ́wọ́ fújà lépùkùté. Wèrè lágbàdẹ orin àgbà bímọ ọ̀fẹ́ wí. Ìbà lọ́wọ́ bàbá mi àpàpàlà ìlà ìbí ọ̀pọ̀ gìrì ẹsẹ̀. Òwe ńlá ní pa fún ni. Ìbà lọ́wọ́ ẹ̀yin òtabì, ẹ̀yin òrobì, ẹ̀yin òsẹ́bì tó di bìrabì tàbí sẹ́bì. Gbọ́ ọ̀gọ̀gọ̀ tó lúra ó pẹ́ lọ. Ìbà lọ́wọ́ àwọn bàbá mi tó dá mi sáyé kí n tó mẹni tí ń jẹ́ Lédùmarè. Iṣẹ́ ìwọ́jọ́ ọ̀fọ̀ mi rò nàgbà. Wọ́n ti ń. Ìbà lọ́wọ́ àwọn àgbààgbà tí kọ́mọ nífọ̀ ojú àlá anígbámọ̀ládì aládìmọ́mọ̀ nígbà orí ọmọ kúndùkùndù nínú gbà mí ìládì. Àwọn yìí lọ́gán. Àwọn bàbá wa tó jágbẹ̀ wọn lè lógo. Bí wọ́n ti fẹ́ lọ́jà ògo. Ìbà lọ́wọ́ olúbíkin tó kọ́kọ́ jáwé ìbà lọ́wọ́ ọ̀sán ìbíkin tó kọ́kọ́ wégbò. Wọ́n yìí wọ́n ní ìbọn ni àbí kí wọ́n bẹ́ wọn lára lọ. Kí wọ́n láwọn ṣe sọ̀rọ̀ lẹ̀ yóò. Ìbò olúwo ìbẹ́ ìbọ̀nà ìbá bàbá ìbá yèyé. Yàwá lè ilé làwá o. Orí balẹ̀. Àkànbí mo wọlé mo kágò kí n tó wọlé nítorí pé wúrẹ́ bá wọlé tí ò kágò ó dẹran àmúso. Lọ́jà omo mo ti yẹ. Àwọn ọ̀nà olójú. Àgùntàn tó wọlé tí ò kágò ó dẹran àmúso. Àfilé. Kí wọ́n lọ fẹ́ ṣe sọ̀rọ̀. Bégúngún bá wọlé tí ọ̀bá kágò wá fọlẹ̀gbàlẹ̀gì wá ní bàbá kò sọ́nà ń bẹ̀ wọ́n ni. Ìbà lọ́wọ́ ẹ̀yin àgbààgbà tó tẹ̀lé ilẹ̀ yìí tó. Àkànbí mo ṣe bà. Wọ́n ní bọ́ ọmọdé bá júbà yóò sì roko kalẹ̀. Ọmọ Yorùbá yára lé o, yára lé. Akú ọdún akú ìyèdún. Yára lé. Ilé wa tó ṣe tọdún yìí yóò tún ṣọ̀p míì nínú owó nínú ọlá nínú òun àìkú baálẹ̀ ọrọ̀. Yára lé o, ilé làwà o, ilé làwà. Gbogbo ẹni tọ́lọ̀ ń pèsè fún tó rẹ́ran pa lọ́dún yìí. Àjàgà ilé lálejò. Òye ọdún tó ń bọ̀ tọ́ tẹ̀mí òtún ju tọdún yìí lọ. Lábọ̀ sí mi ọgbẹ́ dáwọ̀ yáda ìwálé. Orí ìka ọ̀dọ́gba gbogbo ẹni tó wá kù díẹ̀ tó kù fún lásìkò yìí lọ́mọ pé wòye ọdún tó ń bọ̀ ẹran ńlá màálù làǹtìlanti lélẹ́dùnmọ́rì ọ̀dì ọ̀dà mọ́lẹ̀. Dáwọ̀ yáda ìwálé. Ọlọ́mọdé tí ó wà lé ònúra rẹ̀ lọ́kùnrin rẹ̀ dáwọ̀ yára ìwálé. Orí kí
keep on pumping until you hear the final whistle. Bẹ́ẹ̀ mi bá ti wà ìrètí ṣì ń bẹ. Gbogbo ẹni tó pẹran wòye àkókò tá a wà yìí ẹran ti kù méjì mẹ́ta nínú ilé wọn. Fúlàní ó ti ń gbé wa lórí ìdí ọmọ pa láyọ̀ ọjọ́ sí. Gbogbo ẹni tó jẹ gbèsè nítorí ẹran òun ló mọ ibi tára òun kù sí lákòókò yìí. Wá ti gbé bàbá kó ní ìdí ọba. A kì í fi túláàsì lé ẹpọ̀n tí ọba lé ìwọ̀ntúnwọ̀nsì ní ìkàndùn mọ́. Báyìí lọ́gàn ẹni àlófẹ́ ní lójú àgbà ni wọ́n fi sẹ́nu. Èrè ni a ní ó kiri lẹ́yìn ẹ̀. Ó rí ọ̀pọ̀lọpọ̀ wọ́n láǹfààní lásìkò Yorùbá Nation. Ọ̀jẹ̀ni àgbà tí láǹfẹ̀ẹ́ sọ̀rọ̀ lẹ̀ yóò ẹ̀ jáde àjíwálé. Gbogbo ọba aládé gbogbo aráyé ni wọ́n ní kí ló dé wọ́n support Yorùbá Nation. Tí ọmọ yìí fẹ́ pé ìsàkèsí ọ̀rọ̀ kan ni. Gbogbo ẹ̀yin bàbá. Ọmọdé tí ń bú wọn làgbà ń bọ̀ àwọn ọba aládé àmọ́ mo fẹ́ sáré jẹ́ kí nǹkan kan yé àwọn nǹkan tí ò yé wa. Ẹ dákọ̀ ìdarí wa dé o, àbúrò yìí fẹ́ pé ìsàkèsí ọ̀rọ̀ kan ni. Àkíyèsí ọ̀rọ̀ náà mo fẹ́ pè wọ́n sí. Ẹ dákọ̀ ìjájọ sàṣọ yẹ jájọ wíjọ. Gbogbo ẹ̀yin àbúrò lẹ́yìn mi ẹ dákun ẹjọ́ adarí wa dé o, ẹ wá gbọ́ wèrèwèrè lágbàdẹ orin àgàn bímọ fẹ́ wí. Orí àwọn ọba aládé àwọn ni a lè pè ní aláṣẹ. Ikú tí ń pojú gbà ẹni òwe ńlá ní pa. Wọ́n ní wá àti wùrọ̀lá wá àti wùrọ̀sùn lọ́dọ̀ àwọn aláàfáà. Láti arọ́ ti lé o. Lẹ́yìn Ọlọ́run àwọn adarí wa ló kàn. Gbọ́ kankan tó dúró ó pẹ́ lọ. Wọ́n sì ní Sayyidul Qawmina Adimu olórí ìjọ òun náà nìbọ̀ rí wọn. Ọlọ́lọ́dẹ lọ sí iṣẹ́. Bílù bá wà bí ọba só lórí ìlú náà ẹnu wọn ò ní kù. Nítorí ìjọba gbé o. Báwọn ìyàwó máa lọ lára oko. Bá a bá dénú ilé ìjọsìn á rí pásítọ̀ bá a bá dénú mọ́ṣáláṣí dandan ní kárí lè máa mú. Àwọn bàbá wa tó jágbẹ́. Bẹ́ẹ̀ la wá ní wọ́n sọ̀rí ìsọ̀rí àmẹ́ni tá a lè pè láláṣẹ ilẹ̀ Yorùbá àwọn làwọn ọba. Bí wọ́n bá bínú pẹ́gẹ́pẹ́gẹ́. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ń bínú sáwọn ọba wípé àwọn ló yẹ kí wọ́n síwájú ká tẹ̀lé wọn. Kí wọ́n láwọn ẹni sọ̀rọ̀ lẹ̀ yóò ẹ̀. Nítorí àwọn ọba ni wọ́n lọ ń fẹjọ́ sùn bí Fúlàní bá gé bó bá láǹfààní tó bá jẹ wọ́n lóko àbí tó láǹfààní tí Fúlàní ṣe nǹkan kan. Wọ́n lè sọ àsopin ẹ̀ mọ́ àwọn ìyá ilé wọn ò lè pẹ́ lọ́jà. Lọ́nà mọ̀ pé gbogbo tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá inú àwọn ọba aládé odò sí àmọ́ kò sí ohun tán lè ṣe. Ìrọ̀ náà tí wọn bá fẹ́ gbókù wọn wá sílé. Kí wọ́n lọ fẹ́ ṣe sọ̀rọ̀ lẹ̀ yóò. Kò sí ohun táwọn ọba lè ṣe o bí ọba kan bá jáde láàárọ̀ yìí bọ́ bá fi dalẹ́ yọ jẹgba. Rúdó. Wọ́n bí ọba kan bá bọ́ta gbangba lónìí tó lóun tẹ̀lé Sunday ọmọ Adéyẹmọ kó tó di ìrọ̀lẹ́ ọ̀la ẹ ti gbọ́ pé nǹkan ti ṣe. Olówó náà ni ẹ rí nǹkan ni. Àmọ́ kò yọ́pọ̀lọpọ̀. Àwọn ibẹ̀ la ò gbọ́dọ̀ dá o. Ló fi jẹ́ pé ọba tó bá jáde kó òun support Yorùbá Nation ẹ dákun ẹ kí o. Ọmọ Yorùbá ń bọ́ sàtò. Kí nìdí àti ìtumọ̀? Sí ni oko. Ilé bàbá ọmọ kílé bọ̀ ọmọ lẹ́rù ni mo gbọ́. Gbogbo ẹ ti wọ́n wá látẹ̀yìnwá tí ò yẹ nìkankan. Gbogbo ọba aládé o. Kò yọ ọmọdé kò yá àgbàlagbà kò yọ ọkùnrin bẹ́ẹ̀ ni kò yọ obìnrin kò yọ ọmọdé bẹ́ẹ̀ ni ò yá àgbàlagbà. Orí ó ti wáyé látàrí àwọn colonist ni wọ́n ti deregulate àwọn ọba wa. Akékèké ayẹyẹyẹ o. Ewúrẹ́ ló mọ̀ ṣe àgùntàn. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ wa a kì í ka history we are not a researcher. A ò rí ọ̀pọ̀lọpọ̀ wa òun tójú pọ̀ tán ọ̀pọ̀lọpọ̀ ò sì jẹ́ oníbèèrè. Ilé là á wá ẹja rere. Bàbá tó jẹ́ bàbá kábíyèsí Aláàfin Ọ̀yọ́ àná wọ́n rọ̀ lóyè kí ló dé tí wọ́n fi rọ̀ lóyè yìí. Wọ́n jí wọn gbé wọn gbowó dùrù lọ́wọ́. Iṣẹ́ àwọn Awólọ́wọ̀ nígbà tó lóun ò bájọba ṣe tóun sọ̀pọ̀tì pátì míì. A ti ń bá ní nǹkan bá ní ẹja rere. Orí Aláàfin Ọ̀yọ́ ikú bàbá Yèyé Lámídì tó mọ̀ pé bàbá rẹ̀ wọ́n rọ̀ lóyè wọ́n lè kó láàfin. Wọ́n mọ̀ bá àdìkan lọ́la ní ẹja rere. Ni wọ́n fi bàbá wa Adésọjí Adérẹ̀mí jẹ Prime Minister ńgbà náà. Ẹja rere. Bàbá mọ iye ọmọ tó bí ẹ̀ dáwọ̀ ẹ̀. Ọmọ wò pé ìmọ̀ làkànbí fẹ́ wọ̀ lónìí. Wọ́n ní jẹ́ Hausa ti pè Ló fi jẹ́ pé mi ò ní bá wọn bú ọba tí ọba support Yorùbá Nation.
ó rí kò sọ́ba tí wọ́n sọ fún pé ọba àná tínú rẹ̀ ó dùn. dákun jáde ṣe. Kò sọ́ba tí wọ́n rọ̀ lóyè tínú rẹ̀ ó dùn. jáde lóru ẹ̀bẹ̀ Kò lábẹ́. sọ́mọba tí wọ́n pe bàbá rẹ̀ lọ́ba àná tínú rẹ̀ ó dùn. Kò sí ìdílé tí wọ́n pè ran wọn ní ọba àná tí ò tí ì kú wọ́n rọ̀ lóyè inú rẹ̀ ò ní dùn. Lórí jẹ́ pé gbogbo àwọn ọba wa wọ́n gbàgbọ́dọ̀ lọ́wọ́ wọ́n ṣe bí pé àwọn òbódò tán. òṣogbo dákun jáde lé akire sílẹ̀ ìkire. ẹ dákun Orí ológbò tó sùn lẹ́ẹ̀bí ọ̀lẹ́ ọgbọ́n inú ẹ̀ pépè yìí. olúwo sílẹ̀ ìwó ẹ dákun jáde lé. Àkànbí ẹjẹ́ ayé orin kalẹ̀. Orí gbogbo ayé wòye pé gbogbo àwọn ọba aládé wọn láǹfààní kí wọ́n sọ̀pọ̀tì ọmọ Adéyẹmọ. Kí nìdí tó fà á? Ìdí tó fà á pọ̀. Nítorí gbogbo àwọn ọba aládé yìí láyé àwọn colonist àwùjọ àwọn ọba làwọn colonist tí wọ́n wá ń gbàṣẹ. Kó tó di pé àwọn colonist dé láti gbọ́gbọ́n wípé ẹjẹ́ àwọn òwú tá a bá wọn òwú la fi láǹfààní la fi ṣe òfì. Wọ́n tà wọ́n ràn wú. Tí wọ́n bá tà wọ́n tí wọ́n ràn wú. Òun ló fi jẹ́ wípé òfì ò lè rí bòmí lágbàáyé ilẹ̀ Yorùbá ni. Bí wọ́n bá ta tí wọ́n rán òun ni wọ́n fi ń ṣe aṣọ. Àtìlájú èèyàn tá a lè pè ní Minister of Defence lákòókò yìí òun ni Balógun, ẹni tó ba lórí ogun. Ìyálóde òun la lè pè ní àbíkánì ìyálọ́jà, òun la lè pè ní ìyálọ́jà. Ìyálóde ni wọ́n pè ní ìyálọ́jà. Ọ̀túnba òun là mọ̀ sí deputy governor. Òòrá wọn baálẹ̀ ní gbèríko lágbègbè òun la lè fi wé chairman local government. Òòrá wọn councillors òun la lè fi wé èmi làwọn baálé lágboolé kọ̀ọ̀kan. Bó ti wá wà ní kó tó di pé àwọn ìran colonist dé, àwọn British Empire ọ̀ká ní British Kingdom. Yorùbá ti ń pàṣẹ la fi ní Yorùbá, la fi ní Ọ̀yọ́ Kingdom. Àmọ́ gbà tí wọ́n dé wọ́n wò pé kí làwọn lè ṣe táwọn lè fi regulate agbára yìí. Wọ́n mọ́ wá sọ́dọ̀ àwọn ọba ni wọ́n fi pè wá ní ẹja lọ sí ìjọ àwọn ọba, àwùjọ àwọn ọba ká lọ gbàṣẹ. Àwùjọ àwọn ọba la pèpèpè tó di government ìjọ àwọn ọba. The gardens of the kings. The garden of the kings. Wọ́n wá rí pé ẹnu wọn kò. Ẹnu wọn kò yìí. Ibẹ̀ gangan ni wọ́n kọ́kọ́ ṣiṣẹ́ tọ̀. Ló fi jẹ́ pé gbogbo òlú tí wọ́n bá ti rí pé ọba lẹ̀ ń jẹ́ ń bẹ̀ àbí olórí kan ń bẹ nípò kò kú ò, wọ́n láǹfààní láti dismantle yín. Ọ̀dọ̀ àwọn colonist ni wàhálà ti ń bẹ̀rẹ̀ bọ̀. Let's start. Kí ni wọ́n pa Gaddafi lé lórí? Nítorí wọ́n rí pé òun ló ń dá pàṣẹ for over many years. Tó bá dé Saudi Arabia, àwọn náà ti ń lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú Russia. That is it. Wọ́n wá láǹfààní, wọ́n deregulate àwọn ọba wa, wọ́n wá gbé wọn sí under public officers. Wọ́n deregulate wọn, wọ́n gbàgbára wọn, wọ́n wá gbé wọn sí under public officers. Wọ́n wá yan kinní kan tí wọ́n pè ní Commonwealth.
ẹ má ní ẹjọ́ mi pọ̀ o. Wọ́n wá pé kinní kan ní Commonwealth. Commonwealth yìí ẹni tó jẹ́ olórí wọn tó sì tún máa jẹ́ olórí wọn, ẹni tó kọ́kọ́ jẹ́ olórí wọn ni Queen Elizabeth láti age of 24 years. Tó ṣe pé gbogbo àwọn aláàfin Ọ̀yọ́ abẹ́ ẹ̀ ni wọ́n wà. Ọba Overewu ní Benin Kingdom wọ́n lè lọ sí exile, wọ́n lè dànù. Ọba tí ò bá ti fi ti Queen Elizabeth ṣe, àwọn ni wọ́n láǹfààní láti kó gbogbo nǹkan ànímọ́nì ìlú Benin lọ sí museum wọn lọ́hùn-ún tí wọ́n pè ní British Museum. Wọ́n dìmọ́tì agbára gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá láti lè kánkọ̀ wọn. Wọ́n introduce what we call religion. Nítorí ẹni tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ kọ́kọ́ gba ẹ̀sìn àti ṣe rẹ̀ lọ́wọ́ ẹ̀. Wọ́n gba ẹ̀sìn wa lọ́wọ́ wa, wọ́n introduce nǹkan tí wọ́n pè ní Christianity. Ló fi jẹ́ pé tá a bá lọ chọ́ọ̀chì àbí tá a bá wà lágbègbè. Sorry o. Tá a bá wà lágbègbè, wọ́n láǹfààní láti fún wa láwọn kan. Wọ́n á máa pín Bible kiri. Wọ́n á pè wọ́n ní Catholic. Wọ́n á pè wọ́n ní Jehovah Witness. Àwọn yìí ni wọ́n kọ́kọ́ penetrate láti jẹ́ ká rí àwọn nǹkan tá a pè ní àṣà àti ṣe wa bí ọ̀tá wa. Wọ́n wá demote àwọn ọba wa sí public officers. Ló fi jẹ́ pé gbogbo àwọn ọba wa tí wọ́n bá di ọba tán, táwọn àgbààgbà ilẹ̀ Yorùbá bí wọ́n bá láǹfààní tí wọ́n fún wọn ní tí wọ́n gbé adélé wọn lórí, gómìnà yóò wá fún wọn ní certificate of office. Ló fi jẹ́ pé gbogbo ọba tó bá fẹ́ kúrò lórí oyè, orí chairman local government lè yọ ọba. Tó bá ti ní ọba tó wà ní district òun yìí, ẹ̀yọ gómìnà máa buwọ́lù, wọ́n sì yọ ọba òun. Ó wá rí gbogbo àwọn ọba aládé wa, wọ́n wà under public officers. Wọ́n lè dáṣẹ pa, àṣẹ ò sí lọ́wọ́ wọn, agbára ò sí lọ́wọ́ wọn. Wọ́n yàn wọ́n sípò ni, wọ́n gbé wọn débẹ̀ ni. Níjọ́ tí wọ́n bá ti ṣe àṣemáṣe, ẹni tí ó gba certificate of office ti wà. Wọ́n á gba certificate of office yẹn lọ́wọ́ wọn lọ́wọ́ kan tí ò sí nǹkan kan tẹ́nìkan kan lè ṣe sí. Ẹ gbádùn ọ̀rọ̀ mi ò mọ ohun tó ṣe kíní, mò ń bọ̀. Wọ́n láǹfààní wọ́n gba certificate of office yẹn, wọ́n gbà lọ́wọ́ wọn. Ló fi jẹ́ pé bàbá Aláàfin Ọ̀yọ́ tó gbèsè, wọ́n lé wọn dànù. Overewu ọba Benin ni wọ́n lé dànù. Ọba tó jà fitafita pé ẹ mọ́ pa àwọn èèyàn mi lẹ́rú. Ló fi jẹ́ pé gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá ọgbọ́n lóníkálùkù fi ń ṣe kí wọ́n má bàa gba certificate of office lọ́wọ́ rẹ̀. Ọba tó bá lóhùn support Yorùbá nation ta gbangba, wọ́n á ka ẹ̀sùn sí lẹ́sẹ̀, wọ́n sì yọ. Òun ni Ganduje ló fi yọ Sanusi Lamido. Ọba tí ò bá ti fi ti gómìnà ti ìlú yẹn ṣe, wọ́n yọ dànù. Ó gbọ́dọ̀ abide more rules and regulation ni ẹni tó ń bẹ lórí oyè. Tí ò bá ti láǹfààní kó fara mọ́ òfin rẹ̀,
ẹ má jẹ́ àtẹ̀ra wa wọ́n gba certificate of office lọ́wọ́ ẹ̀ ìtumọ̀ ẹ̀ ni wípé a ti fi ọ́ sípò gbogbo tó bá rí ní constituency rẹ àbí ní agbègbè rẹ wá máa júwe fún wa wọ́n wá regulate wọn sí custodian of culture. Orí ọba aládé kan ò lè yọ chairman local government àfi tí chairman local government yóò bá rọ ọba aládé lóyè tó bá ti ní backup gómìnà lórí chairman local government ni yóò kọ́kọ́ fọwọ́ sí commissioner of chieftaincy title ni ó buwọ́lù wọ́n sì submit ẹ̀ fún gómìnà wọ́n buwọ́lù wọ́n rọ̀ lóyè wà bí mi bọ́ bá jẹ́ bàbá tèmi ló jẹ́ aláàfin Ọ̀yọ́ àbí ó jẹ́ Ọ̀ọ̀ni Ifẹ̀ ṣẹ́nu mi ó dùn kí wọ́n gbadé lórí rẹ̀ bọ́ bá jẹ́ bàbá àti ẹ ló jẹ́ ọba Ìrágbìjí àbójọba Ìlá Ọ̀ràngún ṣẹ́nu rẹ̀ ó dùn kí wọ́n gbadé lórí rẹ̀ ló fi jẹ́ wípé ọgbọ̀ngbọ́n làgbàlagbà fi ń sá fún màálù àwọn náà mọ̀ pé Yorùbá nation ohun tó ṣeé ṣe ni àmọ́ certificate of office yìí wọ́n gbà lọ́wọ́ wọn ẹ jẹ́ àgbàgbé pé wọ́n fún wọn ní pẹ̀típẹ̀tí lóṣooṣù àmọ́ ohun tó ṣe pàtàkì tó ṣe kókó ni wípé èèyàn tí ọ̀bá rọ́lá rí ní sọpọ́lá níyọnu ẹni tó bá gun àyè ọlá ò ní pẹ̀kun ni wọ́n máa ń sọmọ tiwọn kò sì ní sẹ́ni tó ṣe pé ọlá yálé rẹ lónìí ọlá wá dìtàn ló fi jẹ́ pé gbogbo àwọn ọba aládé wa wọn ṣe bẹnu àtẹ́lù bẹ́ẹ̀ ni wọn ṣe fojú àìmọ̀kan wò wọ́n bí ọba kan bá support political party kan lónìí bólóṣèlú mi ìbáwọlé yóò máa ṣe tiẹ̀ ni nítorí tí ò bá ṣe tiẹ̀ ó lè buwọ́lù wípé ó dàlúrú orí ọ̀pọ̀lọpọ̀ lè má láìkí ọ̀rọ̀ tí mò ń sọ lónìí yìí àmọ́ is a bitter truth àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ tí ń bẹ lórí agbágbé mi wọ́n mọ̀ pé ọ̀rọ̀ tí mo bá sọ mi ò ní gbọ́ lẹ́yìn kankan àfọ̀bá tó bá ti nípinnu pé ibi tó bá lè já sí ni kó já sí àmọ́ bá tí ọba fẹ́ fi orí ipò rẹ̀ tàfàlà orí ọ̀rọ̀ yẹn ó ṣe kí ni ó bọ̀gbọ́n bó tilẹ̀ wù kó wu Ọ̀ọ̀ni Ifẹ̀ tó wípé kí Yorùbá dá dúró yóò mọ̀ fọgbọ́ngbọ́ngbọ́n ṣe ni nítorí tó bá ti gbolójú tó rí pé ìwọ ló wà ń bẹ̀ lọ mọ̀ wípé láàrin oṣù mélòó kan wọ́n gba certificate of office lọ́wọ́ ẹ̀ àkọ́kọ́ Ganduje àti Sanusi Lamido bífù wà láàrin ara wọn síra wọn ọgbọ́ bífù wà láàrin ara wọn síra wọn ọ̀wárí Sanusi Lamido ó tún wá ṣe àwọn àgbààgbà nílùú Kánò àwọn wo ló ṣe ìran Kánò ni wípé bí ọmọ bá ti pé bí ọmọ ọdún 10 sí 8 wọ́n fún ní ọkọ gẹ́gẹ́ bí ọba Sanusi Lamido ti wà expose òun sọ fáwọn ìjòyè àtàwọn ọ̀tọ̀kùnrin nílùú pé ọmọ ẹjọ́ dàgbà ẹjọ́ lọ léèwé bọ́ bá lọ léèwé ẹjọ́ yan ọkọ fúnra rẹ̀ ó kọ́kọ́ ní pírọ́blẹ́mù láàrin àwọn ìjòyè àwọn chiefs òun àti gómìnà náà wá ní èmi ò jù ọ́ ìwọ ò jù mí gẹ́gẹ́ bí pírẹ́sídẹ́ǹtì Central Bank tẹ́lẹ̀ yìí àti gómìnà tí ń bẹ lórí oyè orí kò sẹ́ni tí pọ̀ láyégùn Ganduje ń wò wípé èmi ní chief security ìlú yìí ohun tí mo bá buwọ́lù ni mo buwọ́lù orí àjọmọ̀ àwọn ṣíìfù àti Ganduje ni wọ́n wò pé chairman ìwọ sáyẹn ẹ̀ tẹ́mi bá dé yín buwọ́lù ló fi jẹ́ pé ọ̀fọ́ òfìrù náà gbá lọ́jọ́ tí wọ́n yọ Ganduje bó ṣe wá jẹ́ pé wọ́n yọ Ganduje yìí
kò sí Aláàfin Ọ̀yọ́, Ọ̀ọ̀ni Ifẹ̀, ọba Aláọ̀rọ̀gún, ọba Kétu, gbogbo ọba tí ń bẹ nílẹ̀ Yorùbá àfẹ̀yí tí ọba gba certificate of office ni ò sẹ́yìn tí wọ́n lè yọnu wọn. Orí ẹni máa wò pé pọ̀pọ̀ ayé wo mò ń tú yìí. Kò sí ọba nílẹ̀ Yorùbá àbí nílẹ̀ Nàìjíríà tí wọ́n lè gba certificate of office kúrò lọ́wọ́ ẹ̀. Ló fi jẹ́ pé gbogbo àwọn ọba aládé wa tó bá ń gbọ́ tẹ̀ ẹ́ jẹ́jẹ́ arẹwà rọra ṣe tẹ̀ ẹ́ jẹ́jẹ́ arẹwà rọra ṣe ni wọ́n fi rọra ń tẹ̀ jẹ́jẹ́ nítorí ó gbọ́gbọ́n ó sì gba làákàyè. Ló fi jẹ́ pé bá a bá ti fojú ọ̀tún wò ó àá fojú òsì wò ó. Kò sẹ́ni tí bàbá rẹ̀ ó jọba tí ó fẹ́ jẹ́ kí wọ́n gbadé lórí rẹ̀. Bó tilẹ̀ wù kípò ọlá ó kéré tó, kò sẹ́ni tí ó fẹ́ fọlá di ẹ̀. Ló fi jẹ́ pé gbogbo àwọn ọba aládé wa wọ́n mọ̀ pé Yorùbá nation ń tó dáa ni. Àmọ́ who will bail the cat? Ta ni ó ṣíwájú? Kò sí àfẹ̀yí tí ó bá fi adé orí rẹ̀ pẹ̀tàn. Orí bó ti rí ní Sànúsí lórúkọ emir, Ganduje lórúkọ gómìnà kó mọ bó ti wá rí káàkiri nu. Ló fi jẹ́ pé bọ́ọ̀lù Ifẹ̀ bá fẹ́ràn Yorùbá nation jù bẹ́ẹ̀ lọ, Ọ̀ọ̀ni Ifẹ̀ ò ní pọ́ta gbangba báyìí o. Ló fi jẹ́ pé tó o bá rí ọmọ Olúwo tó sọ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba láyé lónìí èèyàn tí fáyàn sípò tó nǹkan. Agbára ni wọ́n lò níbẹ̀. Ó rí pé wọ́n ti ní Aláàfin Ọ̀yọ́. Báwọn ìjòyè bá yànyàn wá tí gómìnà ò bá ti bọwọ́ lù ú, wàhálà ó fẹ́ wà díẹ̀ o. Ṣó o gbọ́ nípa ìtàn Kírun? Àwọn ìjòyè yànyàn wá, gómìnà àná sì sọ pé ní báyìí lòun fẹ́ ń bẹ̀. Ló fi farayọ̀ tí ń gbà yẹn nílùú Ìkírun. Ló fi mọ̀ wípé àṣẹ ọba wọ́n fi sẹ́nu àwọn ọba wa mọ́. Ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọba lónìí wọ́n ní kéèsì nílé ẹjọ́. Ó gbọ́ pé ìdílé báyìí ó gbé ọba lọ kóòtù, wọ́n á mọ̀ gbé ọba lọ kóòtù níjọ́ wọn àná. Ló fi jẹ́ pé ẹ má jà bọ́ àwọn ọba yìí. Ó gba ọgbọ́n ó sì gba làákàyè. Ṣé a fi nọ́mbà lẹ̀ láti pè láti sọ̀rọ̀? Ohun tó jẹ́ ń ṣe léyìí ni wípé bàbá sọ ọ̀pọ̀lọpọ̀ wò pé àwọn ọba náà pọ́n ni tó da ìrìn àjò yìí rú. Ìrìn àjò Yorùbá nation gba ọgbọ́n ó sì gba làákàyè. Kò sọ́ba tó lè kùfìrì tí ó ṣíwájú. Ọba tí ó bá ṣíwájú wọn á fún ní pamọ́ tiẹ̀. Certificate of office rẹ̀ ni ó dẹni ìtàn. Ló fi jẹ́ pé ó gbọ́gbọ́n ó sì gba kíni, ó gba làákàyè. A fi nọ́mbà alẹ̀ láti àwọn èèyàn pè. Tá a bá ní ọ̀rọ̀ kan àbí méjì tá a fẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí, à ń bọ̀. Bó ti jẹ́nu o,
ìyáre lé. Ilé lábọ̀ sí mi ò pẹ́ dábẹ́ ìyáre lé. Kónílé máa ti máa parí fún àlejò òwe lé tó lọ yẹn ìyáre lé. Ìyáre lé o, ilé làwá o, ilé lábọ̀ sí mi ò pẹ́ dábẹ́ ìyáda ìwálé. Àjàgà ilé lálejò ẹ̀dẹ́pẹ́ ìyáda ìwálé o. Ilé lábọ̀ sí mi ò pẹ́ dábẹ́ ìyáda ìwálé. Yorùbá ní ìdúnjẹ́ wà lé lọ́dúnra rẹ̀ ní ọ̀rọ̀ ẹ̀dá. Let us all disclaim all rumors spreading around about Oloye Chief Sunday Buhuma Jasola. Nọ́mbà tá a máa pè sí ni 07086501722. Kò gbọ́dọ̀ kú o, kò gbọ́dọ̀ kú o. Ní ó fi jẹ́ pé a gbọ́dọ̀ bú àwọn ọba yìí. Kò gbọ́dọ̀ kú o, ìbú owó bàbá Ádámì lọ. Ni mo fi sọ fún ọ pé ogun tí mọ́jà sọ́lá ń jà orí ogun àdánìkànjà ni o. Kò gbọ́dọ̀ kú o. Àmọ́ gbogbo ọ̀rọ̀ kan ló ṣe sọ lórí afẹ́fẹ́. Bàbá Ádámì lọ́la. Bá a ti sọ tó yìí náà ọ̀pọ̀lọpọ̀ mọ̀ ní you are talking rubbish. Bàtà kó dúró. Mo rí èèyàn kan lórí YouTube mi ó kọ́mẹ́ǹtì wípé you are talking rubbish. Where are you when Yoruba Nation started? Gbogbo ọmọ. Mo wá ní you are too young to know me because you are a little boy. Lọ béèrè lọ́wọ́ àwọn tó máa kòókòdó Yorùbá Nation wọ́n mọ̀ páwọn aládá Yorùbá Nation lẹ̀. Bóyá torí mi ṣe program gbogbo ìgbà kí n mọ fò bọ́ta ní gbogbo ìgbà. Òjò dá mi mọ̀ ó kàn bóyá ó wà pé incident oríṣò mi kàbí ẹ̀kan sẹ́ǹdì ẹ̀ sí. Ó dojú sún mi kò yé mi mọ́ o. Ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí ó dojú sún mi kò yé mi mọ́. Ẹ̀yin àgbààgbà ẹ dákun ẹ jókòó àpérò ẹja ronú níbo níyí lọ́gán. Orí tàbá wá nípè. Èmi mọ̀ o. Ìṣẹ̀lẹ̀ ńlá. Àbàbí mo fẹ́ máa fèyí ṣe lọ. Alẹ́lẹ́ ni wo. A ò nílò lọ ẹja tó lọ tí òde sàlẹ̀ omi, a nílò lọ kọ̀ọ̀kan tó lọ tí òde sàlẹ̀ odò. Nítorí tẹ́lẹ̀ náà mọ̀rẹ́ bá ń bínú àmọ́ tàbára oko. Àmọ́yé èèyàn tí ọmọdé ẹ̀ṣẹ́ tí wọ́n wá. Orí àwọn tá a sọdún yìí káṣẹ̀ mí nínú owó nínú ọlá àwọn àìkú baálẹ̀ ọrọ̀. Fún mi kò yé mi máa ń lọ́mọdé ń pariwo làgbà ń pariwo lóde ilẹ̀ yóò. Orí ẹjẹ́ àpè wọlé ó sì kú bí ìṣẹ́jú márùn-ún 07086501722. Kò tẹ́ wa lọ́rùn, kò tẹ́ wa lọ́rùn, Kò tẹ́ wa lọ́rùn, kò tẹ́ wa lọ́rùn, àjàgà ilé lálejò sẹ́ kò tẹ́ wa lọ́rùn. kò tẹ́ wa lọ́rùn, kò tẹ́ wa lọ́rùn, kò tẹ́ wa lọ́rùn rárá, kò tẹ́ wa lọ́rùn, kò tẹ́ wa lọ́rùn. Ọmọdé bí àgbà ń pariwo, àjàgà ilé lálejò sẹ́ kò tẹ́ wa lọ́rùn. Orí àṣàjápa ńlá kọ́kọ́ gbọ́ lákọ̀ọ́kọ́. Ọmọdé ń japa, àgbà ń japa, eré lákọ́ pé àwàdà lákọ́ kakún lọ́jọ́ ìjọ́sí o. Àṣé késekése láti o, kàṣàkàṣà ń bọ̀ lẹ́yìn tí ń jẹ́ àgbà késekése. Ṣebí Fúlàní ní kọ́kọ́ ń jí wàá gbé lóko lọ́jọ́ ìjọ́sí o, òfurá ni. Ní mọ́jà sọ́lá. Orí gbogbo àwọn orin yìí wà lórí audio mark. Gbogbo ayé wo ìpè o, ẹni tí ọ̀tá òye ń pariwo. Èèyàn tí ìrọ̀rẹ́ olówó tí wọn ò níyì láwùjọ ń pariwo. Orí gbogbo ẹ̀yin olólùfẹ́ Àkànbí mi ò tí ì rẹ́ran ọdún bóyá wọ́n fà á pọ̀ lójú ọ̀nà. Jọ́sí. Wípé kọ́wọ́ ní gbogbo wa nídìí kákàkàn ìpokùn tí ilé wa òfurá ni. Wọ́n ṣàgbára pọ̀, wọ́n sòmọ̀ pọ̀, wọ́n sòye pọ̀.
lórí ìmáyà sọlá lọ́jọ́ ìjọsìn kókó jàmbélé. bàbá mi àwòfájì ní. wọ́n bá wo mọ́jà sọlá ní ìrànlọ́ àníkó mọ̀ ń ṣe jẹ́ lọ. orí agbègbè omi àdìo ni bàbá wà nílùú Ìbàdàn. lọ́rùn kò tẹ́ wà lọ́rùn kò tẹ́ wà lọ́rùn. ọ̀pẹ́ ìkùlé mọ yóò dùn tó wù lójú ọ̀pẹ̀lẹ̀. àjàgà ilé lálejò sẹ́ kò tẹ́ wà lọ́rùn. orí ọmọdé máa ń pariwo wọ́n ní Yorùbá lè sọ lábẹ́ ọjọ́ ìjọsìn o. bàbá wá ráwọn tí ó pè. wọ́n ló dúdú ànẹ́sán làwọn ń fẹ́ lọ́jọ́ ìjọsìn o àti ìbéèrè ní. àkànbí afẹ́ máa fi yìí ṣe lọ. aṣọ tútù ni ó kìlọ̀ fún pátá. bọ́ bá ti ní kórè yìí délé àkànbí mò ń sign out. orí gáàsì gbówó lórí o. orí dọ́là ní kìló ṣubú tẹ̀ ń ní. orí alájà ọmọ alájà. ẹkú ọdún ẹkú ìyèdún. lórílẹ̀-èdè òye ọdún tó ń bọ̀ èmi náà fẹ́ kan yín kí n fi alájì kún oyè tí ń bẹ́lẹ̀. kò bí ó tún ẹja àní kẹsẹ̀kẹsẹ̀ láti rí o kàṣàkàṣà mọ̀ lẹ́yìn tí ń ṣe bàbá ìdéré ẹsẹ̀. òun ló jẹun ara tí àwọn àgbà tẹ́lẹ̀dùn mọ̀rẹ̀ ránníṣẹ́ o wọ́n fòrin júwe ọ̀rọ̀ lọ́jọ́. orí gbogbo àwọn tó wà Mọ́kà. àgbájẹ́ lọ lábàrúsádùn. Ọlọ́run bá wa sọ wọ́n dé. lálá kan lórí Nàìjíríà mo lálá kan o tó bà mí lẹ́rù gidigidi. àlá tí mo láyẹ̀ tí mo ló bà mí lẹ́rù. mo lálá pé à ń jagun ìpínyà ní Nàìjíríà. ó wọ́dún tí Barrister ti kọ́. mo lálá pé à ń jagun ìpínyà ní Nàìjíríà o. ṣó wá rí bẹ́ẹ̀ kọ́ náà lórí. àkànbí ẹja máa ń rìn yìí ṣe lọ. Joseph alala lọ́jọ́ ẹ jọ́sìn. má jà fún àwọn ọba wa àwọn náà sá fún ipò tí wọ́n wà. orí èèyàn tí ọ̀rọ̀ lárí ní sọmọ rẹ̀ lọ́lá níyọnu. kò tẹ́ wa lọ. kò sẹ́ni tí ó wà ń fọ̀ láti ó gbàdúrà kó bọ́ òun lọ́wọ́. kò tẹ́ wa lọ. orí wọ́n gbìyànjú tiwọn. Ọlọ́run. àmọ́ òótọ́ ọ̀rọ̀ ọmọ ìyá àsọkúsọ ni. kò tẹ́ wa lọ́rùn. bá a bá sọ báyìí ó lè mọ iye ẹlòmíì. àjàgà ilé la. ẹlòmíì lè ti torí bẹ́ẹ̀ kó mọ́ kí ọba àlú rẹ̀ mọ́. orí. àmọ́ ẹjẹ́ aláǹfààní ká sòdodo ọ̀rọ̀ fúnra wa àwọn ọba ìwọ̀nba ni wọ́n lè ṣe mọ́ bí wọ́n bá fi pariwo jù báwọn lọ certificate of all ọ̀hún kàn gbọ́ wípé wọ́n yọ ọba àlú rẹ̀ ni. yóò yá gbogbo wa lẹ́nu. gbogbo tí wọ́n fi yọ ọba àlú rẹ̀ ò ní nítumọ̀ kò ní ní kókó. ṣé wá wípé búùkù ìsàrà ìwé ló fi jẹ́ kí gbogbo àwọn ọba wa kí wọ́n ra máa wò pé ẹ̀yọ́ ọmọ Yorùbá ní ṣẹ̀yìn kí la fẹ́ fi sọ̀rọ̀ yìí. hello. lókè tó lẹ́wà. a ṣì wà lórí ètò. ẹ káàbọ̀ sà. yes sir. ẹ kú iṣẹ́ nìkan lójọ́. yes sir. àwọn ọba gẹ́gẹ́ bí tókè péjì tẹ̀ gbé wa àwọn ọba wa ò gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ ṣe sọ orí yóò ti dàrú wọn fi gbogbo ara nígbà tó ká bílèmù wọn lórí ọ̀rọ̀ yìí torí wípé nígbà tó kópa yìí ẹnìkan fẹ́ jáde nínú ọba ó ní olólójú ọba tí ń bẹ́ńgẹ̀ Yorùbá tó ń sọ pé ifá lóyún òun. ẹ ṣe. pé àwọn èèyàn ní fi wọ́n síbẹ̀ àwọn gómìnà. ẹ ti gẹ̀ tí tiẹ̀. gómìnà kan wá fi ọba síbẹ̀ tí ọba yẹn bá ń ṣe tí gómìnà yẹn ò fẹ́ ṣé àdókò tẹ̀ sí ọ̀sẹ̀ kan tí wọ́n yọ dànù. ẹ ti gẹ̀ tiẹ̀. ṣùgbọ́n kò tètè yí ọ̀pọ̀lọpọ̀ wa wípé kò tètè yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wípé ọba dandan tẹ̀ ń wò láyé àtijọ́ wọ́n ní ọba ní ìjọba kí ilé ẹ̀ṣẹ̀ rẹ̀ níjẹ̀ láyé àtijọ́ bá ọba ti rẹ̀ dandan ní ìsìn tí òbá ti kọ́ba tó lẹ́sẹ̀ ńlẹ̀ yóò dé ilé ọjọ́ yóò kàwọ́ pọ̀ ìròjọ́. ẹ ṣe. so torí ìdí èyí Olódùmarè ó bá wa ṣe Ọlọ́run yàn dáadáa fún wa o lálẹ́ ó bá wa ṣe o ẹ kú ètò. ẹ ṣe. mo dúpẹ́ pé mo rẹ́ni tí ọ̀rọ̀ mi yé nítorí Facebook yìí jẹ́ rí bí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ṣe rí ńgbà míì kàkà tí ó fi béèrè ewúrẹ́ ọmọ abú yín ó lè ní ìyàtọ̀ kí n rubbish ẹ sì ní kó wo náà tiẹ̀ mú tọ́pìkì kan wá ká gbọ́ ohun tó fẹ́ sọ kò ní ní kókó. wọ́n pààrọ̀ owó tán. tá a bá tún rẹ́ni tó fẹ́ pè tá a bá rẹ́ni tó fẹ́ pè ẹ ká máa pè wọlé sórí 070
wá rí gbogbo tíráàkì tí mò ń lò bí èmi mo ṣe. ẹ̀pà kése iná. nítorí ìmáyéré bá pàtí kò lẹ́gbọ̀n ẹja nínú omi. ìpéjọ àfàyàfà láti mọ péjọ nínú mọ́wá kọjá tán. ṣé bíbí ọ̀rọ̀ lọ́gbọ̀rọ̀ lóye láti ju bàbá wọn lọ. nítorí tí ọba sọ bá ní. orí nọ́mbà tá a máa pè sí ní 070 Umaru 86 Umaru lára. 5017 bàbá bàbá 22. tèmi gbogbo wọn pátá ni wọ́n bá ara sóko. 070 86 501722. tèmi máa ti máa olóògbòdo ní bàbá wa kan bí mo ti dé ní mo ti dé. ẹgbẹ́ kan lọ́lá mi ńlá ká lókè òkun tí wọ́n mọ̀ ní pé wọ́n á sì rí ńlá. àwọn ọmọ Yorùbá ni wọ́n kóra wọn jọ. ìlú France ni wọ́n rán sí orílẹ̀-èdè kan ni. wọ́n kóra wọn pọ̀ ló ṣe yẹ wọ́n o olùkọ́ ni wọ́n fi bára wọn ṣe nítorí kan pa wọ́n wọ̀. adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ láǹfààní tẹ́ ti ẹ̀ wò pé kí ni bọ́ọ̀lù yóò sọ gan-an. àwọn yìí pa wọ́n wọ̀. orí mi ò fẹ́ ó ṣàgbàmùbù ọ́. àwọn ọmọ wọn ni. adúpẹ́ lọ́wọ́ tó lórí tẹlẹ́wọ̀n yìí. adúpẹ́ lọ́wọ́ akọ adúpẹ́ lọ́wọ́ abo adúpẹ́ lọ́wọ́ oyún adúpẹ́ lọ́wọ́ àṣẹ ìbí. ẹgbẹ́ tiwọn ẹgbẹ́ lálẹ́gbẹ́ tiwọn the committee of friends nílùú fúrásì. ẹgbẹ́ lálẹ́gbẹ́ tiwọn. orí bí ìṣẹ́jú mẹ́ta ló kù bí 3 minutes to 7. báago méje bá ti lù gérégé àkànbí mo kúrò lórí ètò. ẹgbẹ́ lálẹ́gbẹ́. orí àṣọ̀pọ̀ ọdún láyé. ààrẹ ẹgbẹ́ pátá ti dé gbogbo. ṣì Solomon Abiola Williams Odunla Ogunlo lórí ẹgbẹ́. ẹgbẹ́ lálẹ́gbẹ́ tiwọn. ẹgbẹ́ lálẹ́gbẹ́. wọ́n wò pé Sárúnà Ṣọlá ló kọ yín ní àbí Yusuf Ọlátúnjí. ìlú fúrásì. àkànbí yín náà ni. ẹgbẹ́ tiwọn. presidency máa gbọ́ ẹ̀rẹ́ bàbá rẹ̀ ìwọ̀n láti aṣíwájú. ọmọ wọn nìbàdàn nílé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ògùn ọkọ̀ sókòtò kẹbẹ̀rẹ̀ bí ìjà. ìwọ lọmọ ìlú ti kúnlé alágbàlá àjàyàlé bàbá tó bí ọmọ. ìlú àjà yóò gidi olúrú sí èmi wọn lóní kàǹkà kípa àjà yóò gidi olú ọgbà kólé ẹ̀fọ́ sábìlà fìlà. ẹgbẹ́ lálẹ́gbẹ́ tiwọn. ẹgbẹ́ lálẹ́gbẹ́ tiwọn. orí mo kí ìṣọ̀kan ọmọ Oòduà ní UK. Olúlọ́dà kò jẹ́ ìjọ ọ̀dẹ́lẹ̀. Ìwọ lọ́mọ. ìṣọ̀kan ọmọ Oòduà ní UK. Ìkẹyà ìbáǹgọ. wọ́n pè mí látàná wọ́n láwọn fẹ́ràn mi ń ṣẹ́ kan. Lọ́lọ́gbẹ́ ara àmọ́ mi ò tí ì jẹ́ṣẹ̀ ọ̀wọ́n tí n bá ti jẹ wọ́n padà jẹ́ kí gbogbo ara yọ ọmọ iṣẹ́ tí wọ́n rán mi. ya ìwọ lọ máa kó tọrọ ọjọ́ tó sà. Tí wọ́n bá ṣe ìlú ọ̀wọ́ làwẹ̀ ọjọ́ sí. Ṣebí kẹ́ ẹ̀rọ ẹ̀dìkà mú ẹ̀yọ̀ mi ìjẹ́ ìjẹ́jẹ́. Eégún wa di mẹ́wàá tó pín kí ní ṣe gómìnà ọ̀sàwò pàtà lórí mẹ́wàá nígbàlẹ̀. Kí ní ṣe gómìnà ọ̀sàwò ẹ̀kúnṣe mẹ́wàá olóńgbò ẹ̀rọ aṣojú kó ti bá wà bá nílára bí a ń jẹrẹ ẹ̀yìn kúndé òpin nígbàlẹ̀. Kò tí gbòòròṣẹ̀ kò tí gbàlẹ̀ṣẹ̀. Eégún tó bá ti gbòòròṣẹ̀ aṣọ rẹ̀ ajá kan fẹ́ràn aṣọ rẹ̀ àgbọ̀n ìgbọ́ni. Èyí tó bá wá ti gbàlẹ̀ṣẹ̀ ajẹ́ kí ìyá ọ̀sán tó fi ara ògbójò. Olúwa wọ́n yẹ wọ́n kọ́kànlẹ̀ nígbàlẹ̀ lé bàbá tó bí ọmọ. Bẹ́ẹ̀ bá fọ kọ́kànlẹ̀ nígbàlẹ̀ wọn lọ sá bàbá ẹ̀ lọ́kọ́. Mo ní wo ilé ẹ̀fọ́ kọ́kọ́ bàbá rẹ̀ ọmọ ìní jẹ́ ẹyin jẹ́njẹ́. orí ọ̀dà mọ̀ yín bàbá ọ̀dà mọ̀ yín ìyá ọ̀dà mọ̀ yín ẹ̀gbọ́n ọ̀dà mọ̀ yín àbúrò.